òun mọ àdó atọ́nà tó dájú bí iná, tó dájú tààrà, tó jẹ́ tested and confirmed. Bẹ́ẹ̀ ni gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti mọ̀ pé méjì mẹ́ta ń lo oògùn nílé bàbá tó bí mi lọ́mọ. Bàbá mi máa ń sọ̀rọ̀ kan ní oògùn tó bá máa jẹ́ òní ló gbàgbọ́. Yálà ìwọ nígbàgbọ́ pé oògùn jẹ́ àbọ̀ nígbàgbọ́ pé oògùn jẹ́, wá bá mi dán ilé ìwò kọ́ fúnlé lábọ̀ òun ní inú àkọọ́lẹ̀ ló wà, àlàyé ẹ̀ wà lókè ń bíbí. Bẹ́ẹ̀ ni inú ìwé àwọn bàbá wa òun la ti mú jáde táwa náà dẹ̀ ti dán wò tí ò kì í ṣe wípé àní òun rèé títí wa ní. Bẹ́ẹ̀ ni tested and confirmed ni àníyọ̀ kankan kúrò, àdẹ̀ nífì kankan kú. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti mọ̀ pé gbogbo àwọn iṣẹ́ wa pátápátá tested and confirmed ni iṣẹ́ tàbá ìtì ìdánwò àwa kì í filẹ̀ sórí afẹ́fẹ́. Bẹ́ẹ̀ ni brẹ́lẹ́ bó ṣe wà nínú ìwé bẹ́ẹ̀ náà la ṣe ṣe lálàyé fún wa, gbogbo wa pátápátá la sì máa lò tá sì bá bẹ́ẹ̀. Tested and confirmed ni. Kí ni tẹ́ bá mi wá fún òun mọ àdó atọ́nà tó dájú dáadáa yìí, ẹ lọ bá mi wá àdó ìjàmọ̀ kékeré kan. Ṣé ti bá mi rí? Ẹ wá lọ bá mi wá ewé ìyálóde funfun, ẹ bá mi wá 9. Ẹ bá mi wá ewé ìyálóde pupa, ẹ bá mi wá 9. Kẹ́ bá mi wá owó ẹyọ tí kò lújú, kẹ́ bá mi wá 2. Lẹ́yìn náà kẹ́ wá lọ bá mi wá aṣọ dúdú díẹ̀. Ṣé ti bá mi rí? Báwo wá ní ṣíṣe ẹ̀, báwo ló ṣe lọ? Nọ́mbà mi Father Amularẹ̀mọ mọ́ yìí padà 090 25 99 5929 090 25 99 5929. Fún àǹfààní àwọn tàbá lè ṣe tẹ́fẹ́ jẹ́ ká bá yín ṣe, nítorí pé kí ni gbogbo wa pátápátá ló wúlò fún. Ẹ pè wá tàbí kẹ́ mẹ́sẹ̀jì wa ní WhatsApp. Ó fẹ́ jáde ni, kò ó ṣègbà tó bá pe babaláwo àbó pa àfáà àbó pe wòlíì kan pé kó máa bẹ́ẹ̀ wò ó pé ṣé òde dà àbóde ò dà tó bá ti nírú nǹkan báyìí lọ́wọ́. Bẹ́ẹ̀ ni tested and confirmed ni. Fún àǹfààní àwọn tàbá ní ìbéèrè kan sí méjì àbá ní nǹkan míì tá fẹ́ bá wa sọ, ẹ pè wá tàbí kẹ́ mẹ́sẹ̀jì wa ní WhatsApp lórí nọ́mbà yẹn. Ẹ bá wa like, ẹ bá wa share, ẹ jẹ́ kí ṣe yẹn jẹ́ kó go viral. Ẹ jẹ́ kí gbogbo wa bẹ̀rẹ̀ sí ní lọ máa follow àwọn àkáǹtì wa tuntun yìí ká tún sì lè tún máa gbádùn ara wa jù báyìí lọ, nítorí pé kí ni àwọn iṣẹ́ tuntun ó ń bọ̀ lọ́nà tá a fẹ́ mú jáde nínú àwọn òwe àwọn bàbá wa yìí. Bẹ́ẹ̀ ni tí gbogbo ẹ̀dẹ̀ jẹ́ tested and confirmed. Ẹ follow gbogbo àwọn àkáǹtì tuntun wa yìí. Àdó àwọn gba ojú òní tiwa láṣẹ àwọn gbárùmọ̀lẹ̀. Báwo wá ní ṣíṣe iṣẹ́ yìí, báwo ló ṣe lọ? Ẹ kọ́kọ́ bá mi mú àdó ìjàmọ̀ yìí, ẹ bá mi gbogbo ìdọ̀tí inú ẹ̀, ẹ bá mi gbọ̀n dànù, ẹ má fa atẹ́gùn sí o. Tó bá ti fa atẹ́gùn sí kò ṣiṣẹ́ mọ́. Ẹ kọ̀ rọra bá mi gbọ̀n gbogbo ìdọ̀tí inú ẹ̀ dànù. Tẹ́ bá ti gbọ̀n gbogbo ìdọ̀tí inú ẹ̀ dànù, ẹ kọ́kọ́ bá mi lọ ewé ìyálóde funfun yìí, ẹ lọ̀, ẹ jẹ́ kó kúnná. Ẹ bá mi láì fomi sí ni o, ẹ lọ̀ kúnná láì fomi sí. Ẹ bá mi kó tẹ́lẹ̀ inú àdó yìí. Lẹ́yìn náà ẹ bá mi lọ ewé ìyálóde pupa yìí náà, ẹ bá mi kó lórí ewé funfun yìí ní, ẹ bá mi kó sínú àdó yìí. Lẹ́yìn náà ẹ bá mi mú owó ẹyọ kan nínú àwọn owó ẹyọ méjì tẹ́ ti wá kalẹ̀ yìí, àwọn owó ẹyọ tí ò lújú ni o. Ẹ bá mi ju ẹyọ kan nínú ẹ̀, ẹ bá mi tì bọ inú àdó yìí, ẹ jẹ́ kó wọlé. Ṣé ti jẹ́ kó wọlé? Lẹ́yìn náà ẹ wá lọ bá mi gbé epo pupa kékeré, epo pupa díẹ̀, ẹ lọ bá mi gbé kaná. Ṣé ti bá mi gbé kaná? Ẹ wá jẹ́ kó gbá dáadáa. Bẹ́ẹ̀ bá ṣe ń sọ lórí iná báyìí, ẹ wá bá mi yọ sí, ẹ bá mi dà sínú àdó ìjàmọ̀ yìí. Ṣé ti bá mi dà sínú àdó yìí, epo pupa tẹ́ gbá yìí, ẹ bá mi dà sínú àdó yìí. Lẹ́yìn tẹ́ bá ti dà sínú àdó yìí, lẹ́yìn tá ti dà epo pupa yìí, lẹ́yìn tá ti dà sínú ẹ̀, ẹ wá bá mi mú owó ẹyọ tí kò lújú kejì yìí, ẹ wá bá mi fi dì ní ẹnu. Ẹ fowó ẹyọ kejì yẹn ẹ fi dì lẹ́nu. Tẹ́ bá ti fi dì lẹ́nu, lẹ́yìn náà ẹ wá bá mi mú aṣọ dúdú yìí, ẹnu mi àgò. Aṣọ dúdú tá lẹ́ máa wá yìí, ẹ wá bá mi rán aṣọ dúdú yìí, ẹ bá mi rán ní àsùnwọ̀n kékeré, àpò aṣọ kékeré báyìí. Àdó yẹn ló wà níbí yìí, ẹ rọra rán ní àsùnwọ̀n àpò kékeré. Ṣé ti bá mi rán lásùnwọ̀n àpò kékeré? Lẹ́yìn náà ẹ wá bá mi mú àdó yìí, ẹ bá mi gbé sínú aṣọ dúdú yìí. Tẹ́ bá ti bá mi gbé sínú aṣọ dúdú yìí, ẹ wá lọ bá mi wá aṣọ òwú dúdú, ẹ wé tó máa tíìkì dáadáa, ẹ wá bá mi so mọ́ ní ẹnu, ẹ so mọ́ lẹ́nu tí èèyàn máa lè mú dání. Tẹ́ bá ti so mọ́, ẹ máa so mọ́ etí aṣọ dúdú yẹn. Tẹ́ bá ti wá so mọ́ etí aṣọ dúdú yìí, òun la máa gbá mú. Tá bá ti fẹ́ lò, a wá gbá mú. Báwo wá ní lílò ẹ̀, báwo ló ṣe lọ? Tẹ́ bá ti gbá okùn yìí mú, ẹ wá sọ fún wípé ìwọ àdó mi o. Tó bá ṣe wípé nǹkan báyìí tí mo fẹ́ ṣe yìí á yọrí sí dáadáa, mì síwájú, mì sẹ́yìn, kó mì sọ́tún, kó mì sósì. Tó bá ṣe wípé nǹkan yẹn kò ní ṣe bó ṣe yẹ kó ṣe àbí kò ní ṣe dáadáa, dúró lójú kan kó má mì. Tested and confirmed ni tí nǹkan yẹn bá máa da, ẹ ti rí lẹ́sẹ̀kẹsẹ̀ ni ó ti mọ́ mi. Ẹ ní ìtì sọ̀rọ̀ yẹn délẹ̀ tí ó ti mọ́ mi.
bẹ́ẹ̀ ni ṣùgbọ́n tí nǹkan yẹn ò bá ní da ẹ rí i pé yóò dúró lójú kan ni. Tested and confirmed ní ẹ jẹ́ ká lọ dán wò ká fúnlé lábọ̀ ààyò kankan níbẹ̀ a sì fi kankan kún àwòrán iṣẹ́ yẹn bó ṣe lọ nínú ìwé àwọn bàbá wa gangan òun la gbé sókè yìí ẹ jẹ́ ká lọ dán wò ká fúnlé lábọ̀ àdúrà gbogbo ojú òní tiwa ire o.